Olùwàdí akọrin sà. Ẹjọ kí ni báwo lè jẹ́ sí olóògbé Quadri Ìbánjí? Èmi ni àbílẹ̀ kẹrin rẹ̀. Tí o tó wá ní ọbí ìmọ́lẹ̀ tó pẹ́ lè tàn sí ìwà òkú wọn nípa. Ìmọ̀lẹ̀ kan ti pé níjọ́ Monday ni ó pe ìtọ́jà burú wa tí máa tẹ̀lé káàkiri yẹn tó jẹ́ last born. Ó ní ọ̀rẹ́ òun kún àtàwọn yòókù àwọn àbádẹ́ bí òun ṣiṣẹ́ lọ́wọ́ kọ́rẹ́ òun. Àbúrò wa dẹ́ẹ̀dẹ́ lọ sí láti Ìbàdàn wá sí. Bẹ́ẹ̀ sì dé wọ́n dẹ̀ admit wọn sí hospital adé sínú hospital wà ní town planning. Wọ́n dẹ̀ run test wọ́n dẹ̀ ti wọ́n ní àti typhoid wọ́n dẹ̀ treat wọn. Wọ́n dẹ̀ dijọ́ Monday last Monday yìí wọ́n dẹ̀ discharge wọn pé wọ́n máa lọlé. Àwọn àdéhùn pé òun fẹ́ rest ìjọ méjì nígbà adẹ̀dẹ̀lé ní Tuesday Wednesday kò sí ẹ̀kan tó nígbà di ìrọ̀lẹ́ Wednesday ní èsùkẹ́ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nígbà èsùkẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ àwọn àgbẹ̀ anọ́mọ́ èsùkẹ́ ni nígbà dẹ̀ yàtọ̀ dẹ̀ di bí àárọ̀ Thursday bí sì jẹ́ tata bí èsùkẹ́ yẹn lọ ní Wednesday throughout a sì lọ para hospital wọ́n sì tọ́ pé nígbà tó pé èsùkẹ́ yẹn ò ti lọ pé bóyá ká lọ sí teaching hospital wọ́n dẹ̀ fún wa ní referral letter wọ́n dẹ̀ refer lọ sí LAUTECH bóyá bíi 10-10 la débẹ̀ lánàá àtijọ́ ní 10-10 wọ́n dẹ̀ sí ara ní LAUTECH wọ́n sáré rọ̀ sí wa wọ́n fẹ́ máa yẹn ti rẹ́bìtì fún ara wọn ní àsọ̀rọ̀ fún ara náà sẹ́bìtì ojú ọ̀nà kẹta gbogbo ọlọ́pàá lọ́jọ́ ní ọmọ ṣeré tí ogun ọlọ́gẹ́ ẹ bá mú sẹ́ni lọ́ba sanwó olúlé kò tẹ́nu sàrẹ́ tí ó ní àtẹ́fẹ́ dé yàrá ilé ìyọ̀yà nìkan lọ́jọ́ sàrà sí gbogbo tó kò lẹ̀ sí kankan tó mọ pé tí àwọn náà kan ẹni wà ní kómà àwọn ṣe gbà kan tó jẹ́ kómà kò sí kankan tó ṣe kò sí kankan tó mọ anything mú so ti tà nígbà láti débẹ̀ wọ́n dẹ̀ attend sí ẹni bàjẹ́ sí nígbà dẹ̀ yà á dẹ̀ pé nígbà tí fúnra sọ pé mímí mẹ́fẹ̀ẹ́ rí bákan wọ́n dẹ̀ fọ́ lọ́ksíjìn wọ́n dẹ̀ sọ pé àǹdáná gbọ́dọ̀ fẹ́ràn mí yòókù bí akáwọ̀ gbé lọ sí dialysis clinical lab dialysis lab wọ́n dẹ̀ gbé wọn wọbẹ̀ níbi lọ́gàmì ẹ̀ pọ̀ lẹ́ẹ̀gan tí wọ́n fẹ́ gbé wọbẹ̀ wọ́n kà sí wọn ní gbogbo ẹ̀ lábẹ́ ìgbà tá a dẹ̀ fẹ́ kírun jùmọ́àtì dókítà ẹ̀dẹ̀ jáde wa professor tó ẹ̀dẹ̀ ó ní ó dẹ̀ di fúlù ẹ̀dá kankan a sì lọ kírun bàtà dẹ̀ kírun dé wọ́n tún wá padà bá a gan pé private wọ̀ ní ká fi sọ pé torí àwọn èèyàn ti ń yá wọn fọ́tò pọ̀ pé celebrity ni so ọtán létà gbàdá ìpadà pọ̀ nìkan ibi tí ó sọ pé wọ́n kú so kò jù bá náà lọ. Ìṣèlú pẹ̀lú so gẹ́gẹ́ bí àbúrò ọ̀dọ́ ẹgbẹ́ kí ni ohun bí ẹ̀kọ́ tí ẹ̀ ń gbọ́ adékọ́lá tàrà ń pè àgbé ìgbọ́n tó jẹ́ sí. kò sí ọ̀dọ́ àfẹ́ kádà alábàtàjì Ọlọ́run ló ní wá bọ́lọ̀ sọ pé bọ́lọ̀ ṣe pé tiwọn nìyẹn so àwa la ní ọ̀fọ̀ wa kì í dẹ̀ ṣe ẹkún títí láíláí ni so àwa la mọ tó nù wá kò sí nǹkan tá a fẹ́ ṣe sí so àdúrà sọ̀rọ̀ ní pé gbogbo àwọn ọmọ wọn jẹ́ filẹ̀ Ọlọ́run má jẹ́ kí nǹkan kọ́ sọ ọmọ kankan so àtàtà mọ̀lẹ́bí ká mọ̀ rí àyọkú torí ìbànújẹ́